Yeah, Alhamdulillah, 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 Rabbil Alameen. Today is on the 4th of April 2025, Ojo Friday. Okolomo, welcome to Toronto in Canada. You see, welcome to Toronto in Canada. Wàdípẹ́lá náà ni mo post fídíò kan tó ń já ràn lọ́wọ́ kí gbòòrò ń dàrú lọ́wọ́, but alhamdulillah today a wà ní ìlú Canada. Ilẹ̀kùn àti ọ̀tá rè báwọn sí ìlú Canada. Ọlọ́run ti ṣe báyìí o, alhamdulillah rabbil alamin. Kí ni gbogbo wọn tí wóróworó táwọn yẹn ń sọ bá bìlì fún wọn àti ọ̀hún risk ni o. Aláǹgbá Amẹ́ríkà ti dé Canada báyìí, ó ti dé Canada báyìí, àwọn ọmọ ètò kan ní ọ̀rọ̀ wọn ó alhamdulillah ó já sọ pé time to time pé mo ń ṣe America Canada tour lọ́wọ́, America Canada tour láti lọ tọ̀, wọ́n á tún mọ́nítọ̀ àwọn ọmọ mi nínú ilé pẹ̀lú kámẹ́rà fóònù mi. So that alhamdulillah, welcome to Canada. Olorun, Canada lawa o. Canada lawa o. Canada ló ń pè báyìí. Canada ni wọ́n ń pè bíbá ẹ̀, kò lè jáde. Ìbàjẹ́ èèyàn mà dáṣẹ́ Ọlọ́run dúró. Ìbàjẹ́ èèyàn kò dáṣẹ́ Ọlọ́run dúró. Ìgbé Canada ni wọ́n ń pè bíbá ẹ̀. Ìwọ lè máa mọ̀ ọ́, mo pàrọ̀ oko ni wọ́, àrò oko Belfast yẹn, o lè máa mọ̀ torí òde bírí. Bèrè lọ́wọ́n tó ń gbé Canada pé bó mo wà. Wọ́n máa já ẹ̀ tán. Wọ́n máa já ẹ̀ tán. Today is on the 24th. Today is on the 4th of April 2025. Àṣẹ ìṣètúnú ààrẹ tán níjẹrin kí ó yẹ àṣẹ ìṣètúnú ààrẹ. Má sọ pé àwọn ti rìkọ́ọ̀dù ẹ̀ tẹ́lẹ̀ ó ti pẹ́ o, eléyìí ò ń ṣe pó pẹ́ o, pé mo ṣe post lánàá ọmọ kan tẹ́fẹ́ torí ẹ̀ para yín lánàá, tẹ́fẹ́ kú ẹ̀ẹ́dẹ̀ tí ì rí nǹkan kan, ẹ sì máa ríran wò, ẹ sì máa ríran wò, ẹ má wọrí. Máa ṣe live program lọ́la ọjọ́ Saturday on the 5th. Máa ṣe live program Ilekun lọ́dọ̀ Ọlọ́run. Kí ẹ̀mí tẹ̀fẹ́ sọ̀rọ̀ nípa àwọn Ìlọrin, ohun tó ń ṣẹlẹ̀ nílọrin, jẹ́ káwọn Ìlọrin fura, kí wọ́n fura kán lè mọ̀ pé wọ́n ti gbọ̀tà láyè ṣùgbọ́n bá dọ̀la. Ẹ̀yin ti Canada ẹ kú lé o, gbogbo ẹ̀yin lólùfẹ́ alálùbáríkà ní Canada, a kí yín. Ọ̀kan lọ́mọ wà ní Canada báyìí, a wà ní Canada báyìí, a wá ṣe vacation. Mo wà ní America Canada tour, America Canada tour láti kíni, láti lọ tọ̀. Mo tún wá mọ́nítọ̀ àwọn ọmọ mi lórí fóònù pé tọ̀ ló parí gbogbo ẹ̀. Mo wà ní America Canada tour láti lọ tọ̀, mo tún wá mọ́nítọ̀ àwọn ọmọ mi lórí fóònù. Ẹ wo àánú Ọlọ́run ni, and talk and do confam. Nítorí pé tí bá ti parí àwẹ̀ máa travel, mo á fẹ́ lọ tọ̀ àdẹ́jẹ́ báyìí, àdẹ́jẹ́ ti dé bá wọn ta báyìí. Àwòrán wọn àwòṣe kí ni àwòrán anybody ayé wa làwa ń lò. Ìwọ tí inú bá ń bí lọ́pọ̀ sódà mọ́, ṣùgbọ́n lọ́pọ̀ sódà mọ́ ayé tèmi ni mo ń lò. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, Canada tí mo wá yìí òun kọ́ ló pin ìrìn àjò mi lọ́dún yìí o. Lọ́dún pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run mo ṣì ń lọ sí Dubai, pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run mo ṣì ń lọ sí Umura, pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run mo ṣì ń lọ sí UK, pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run mo ṣì ń lọ sí Nàìjíríà.
gbogbo ẹ̀ mo ṣe máa rìn ní ọdún yìí kó lè mọ̀ wípé gbogbo tẹ́ ẹ̀ ń sọ yẹn kò ní í ṣe pẹ̀lú ìgbésí ayé tèmi. Ẹ̀yin lẹ̀ ń rò bẹ́ẹ̀, ẹ̀ ń rò kó rí bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n Ọlọ́run ò ní fẹ́ rú ẹ̀ lẹ̀. Wàláhì Ọlọ́run ò ní fẹ́ rú ẹ̀ lẹ̀ torí pé kí ni a ní nǹkan mi lẹ́yìn Ọlọ́run. Innal ladhina qalu rabbuna Allahu summa istaqamu. Gbogbo ẹni tó bá gbàgbọ́ Ọlọ́run nìkan lọ́lọ́run, ó gbọ́dọ̀ tún dúró ti Ọlọ́run yẹn, kó dúró tì, kó ní istiqama pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run lẹ́yìn ìgbà náà tatanazzalu alayhi malaikatu. Ọlọ́run gbogbo ẹni tó bá dúró tàwọ̀ Ọlọ́run, a máa rán àwọn màláìka aláàánú sí i pé kí ni Allah ta'afu, pé kó má bẹ̀rù, wala tahzanu, kó dẹ̀ má bànújẹ́, wa abshiru bi jannati allati kuntum tu'adun. Ọlọ́run ní a máa fún tọ̀hún ní ìró àlìjánnà tí ní ó máa dùn látàyé. Kò sí ohun tó bí ọ̀tẹ̀ tó le tó ìdú wípé ìbànújẹ́ dé báyìí bọ́ba tó ní méṣe dúró tì mí. Ọba tó ní tó wá dúró tì mí gbà pé òun lọ́ba tó ń ṣe ohun gbogbo ẹ̀dá kan lè máa tiraka ni. Tẹ́nìkan bá sọ pé ó tú òun, Ọlọ́run tó ń ṣe òkúrò ń bẹ́ẹ̀ á dẹ̀ parí iṣẹ́ ẹ̀. Ìwọ tó sún yẹn lò ò ní gba ládáwájú Ọlọ́run. Tó gbogbo ẹni tọ́lọ́run bá ránṣẹ́ Ọlọ́run máa compensate ẹ̀. Ọlọ́run ló máa ń compensate yàn ló gbé tọ́lọ́run bá rán yàn iṣẹ́ Ọlọ́run ni. Bẹ́ẹ̀ àti tọ́lọ́run bá wá rán tó bá ní ó sú òun, wọ́n dẹ̀ parí iṣẹ́ ẹ̀. Ládà àti làádà tó yẹ kó gbà lọ́lọ́run ò ní fún un. Gbogbo ẹ̀ tó bá ti wá ń gbìyànjú pé Ọlọ́run òun jẹ́, òun wá fẹ́ baṣẹ́ Ọlọ́run jẹ́, Ọlọ́run máa wá wù ẹ̀ kó wá baṣẹ́ òun jẹ́. Ó gbàgbé pé Ọlọ́run máa wá wù ẹ̀ kó wá baṣẹ́ òun jẹ́. Àmì Ọlọ́run lọ́kàn lọ́mọ, àmì Ọlọ́run àyà Ọlọ́run ni mí, ẹnìkan ò lè baṣẹ́ Ọlọ́run jẹ́. Ó túmọ̀ sí pé ìrìnàjò tí mo rìn yìí mo kàn mọ̀ rìn láti pé káwọn ọ̀tá lè mọ̀ wípé tí bá feel like mo fẹ́ travel at any time, mo lè travel at any time. Ọ̀tá ń gbà lérò ní pé kí n má lè travel mọ́ torí pé nǹkan tó jẹ́ bànújẹ́ fún wọn nìyẹn. Ṣùgbọ́n bá tó ní mí ò so mí mọ́lẹ̀. Kò dẹ̀ sí nǹkan tó ṣe mí, kò sí nǹkan tó ṣe rí mi. Ẹ̀ ń gbà lérò pé kó bàjẹ́ ni, ṣùgbọ́n Ọlọ́run ò bàjẹ́. So that kò dẹ̀ sí nǹkan tó ń ṣe ẹlòmíì náà l'Amẹ́ríkà tó ń torí ẹ̀ bínú kọjá wípé aláǹgbá Amẹ́ríkà, ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá Amẹ́ríkà wà l'Amẹ́ríkà lóòótọ́ tí ó lè kó l'Amẹ́ríkà. Wàláhì tí wọ́n bá nípa aláǹgbá Amẹ́ríkà máa kú sí Amẹ́ríkà, wọ́n pọ̀ lóòótọ́ l'Amẹ́ríkà tí ń bí wọn tí wọn ò lè kúrò l'Amẹ́ríkà bọ́ tí irú wa kọ́ náà ń bá wí. Tí wọ́n bá nípa aláǹgbá Amẹ́ríkà kò lè kúrò l'Amẹ́ríkà, irú wa kọ́ ló ń bá wí. Ẹ pé kò dárúkọ mi rí, kódà mo ti rí tó kọlù sọ́dọ̀ ọmọ yárò, ọmọ kékeré kan báyìí tí ẹ pé nǹkan tí yẹn máa jẹ ló ń wá, táyì yẹn ti bàjẹ́ yẹn, tó sì kọlù sọ́dọ̀ ẹ lánàá yìí, tó ti ń pariwo kò lè lọ Canada. Mo ní ọ̀pọ̀lọpọ̀ lọ Canada, ṣé mo ti wà ní plan tèmi tẹ́bí ń fẹ́ lọ Canada tó yẹ nìkan ò lè lo èmi, kò lè tì mí ṣiṣẹ́. Every month mo ṣe program jọ Friday, táyé noyún wọlé, mo sọ táyé noyún pé mò ń bọ̀ ní Canada. Wọ́n ti wá tún sọ lánàá pé àkọlọ́mọ ò lè lọ Canada. Mo pé mo wà lórí American tour lọ́wọ́, tí mò ń tọ̀ lọ́wọ́. Jẹ́ngbẹ́ nǹkan táyé lójú dé Canada náà, bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run ló ṣọ̀rọ̀ mi bẹ́ẹ̀. So da Canada tí mo wá yìí náà, mo yá Canada nìkan ni máa tún wá, mo tún máa lọ sí pẹ̀lú ògo lọ, máa lọ sí Dubai, máa lọ sí Umura, máa lọ sí UK, máa lọ sí Nàìjíríà. Kẹ́ ẹ lè mọ̀ wípé iṣẹ́ Ọlọ́run lọ́kan lọ́mọ. Wàláhì iṣẹ́ Ọlọ́run lọ́kan lọ́mọ. Ẹ̀yin lẹ ń rò bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀. Torí Ọlọ́run la gbójúlé. Àdàbí tá bá dà nǹkan mi papọ̀ pẹ̀lú Ọlọ́run ló. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ọlọ́run la gbójúlé o. So that inshallah tó bá dé lọ́la Saturday, ẹ pàdé mi fún live program láago 4 Nigeria time, ajé aago 11 Canada time pẹ̀lú gbọ́lọ́dọ̀ Ọlọ́run. Aago 11 ní Canada time pẹ̀lú gbọ́lọ́dọ̀ Ọlọ́run fún live program. Ẹ̀yin Ìlọrin ẹ fura o, Ìlọrin ẹ fura o, Ìlọrin ẹ fura o. Ẹ pàdé mi lọ́la. Ma salam wa ila liqa. Ó dàbọ̀.